ló wà náà òun ló wà bá náà. wàá ṣeré bọ́ọ̀lù gbá yẹn. Fẹ́mi náà ti improve. Ọwọ́ ẹ̀ ṣó ń gò tán o. Yes, a good backline can come from Dixon. Yes, it is. What a tactical football. And Emily Johnson sitting off. Oh my God, this is that. Dìde ńlẹ̀ ó dẹ̀ ń sùn sílẹ̀ tí wọ́n máa ń wọ́ọ̀rì tó bá jọ́ àwọn àṣẹ mistake yìí. Tó bá di bọ́ọ̀ fún tí ó máa wà loffside. Wọ́n mí sí bọ́ọ̀ ń sùn lẹ́mí mọ̀ kó tó máa ń sùn lẹ́fù.